àrùndínlé ògbóògùn mọ̀ ń sọ̀rọ̀ mọ̀ yàn ṣe ń gbà tí ọwọ́ lanu gbàgàdà bí ilẹ̀kùn ńlá nìsín tó ná kánà wọ́n second hand bag. Do you think you are holier than me? ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ ìgbàgbọ́ tẹ́ gbàngàn òye understand Igbala salvation gan understand Jesu gan you have not had encounter with him. òun lọ ṣe ń rò wípé bóyá nítorí ipa sọ pé àwọn tán ti pé 45 years old tí wọn ò bímọ tí wọn ò lọ́kọ kí wọ́n lọ rèé ní ọkọ kí wọ́n bímọ nítorí wípé àwọn tí wọ́n ti tó 45 ọkùnrin tán single they will go for younger girls bẹ́ẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ti wà of age probably tán ti níyàwó rí náà ni wọ́n máa go for sisters tó jẹ́ 40-45 tí wọ́n wá láwọn tí wọ́n fẹ́ lọ ṣe second hand bag kí wọ́n má sọ fún yòókù ṣé látijọ́ tèmi táláyé ti dáyé kémi gan tó délé ayé kọ́ làwọn ọkùnrin tí wọ́n fẹ́yàwó ti ń fẹ́yàwó púpọ̀ jọ̀ọ́sẹ́ ń gbọ́ wá mátàmọ́ tó àtàchì gbogbo ẹ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n gan sọ òye wọ́n gan bó ló ṣe fẹ́ yí ọ ta ló sọ fún ọ pé second hand bag ni àwọn tí wọ́n jẹ́ ìyàwó kékeré ẹ̀yin lẹ́ mọ́ ọrùn gbogbo báwọn sìnsálẹ̀ ẹlòmíì gan wà tó jẹ́ ìyàwó àgbà gan tó ṣe pé ní second hand tó láyé yóò sì ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ti di ìdàkudà sínú ilé wọ́n ti bà yí ọkùnrin gan jẹ́ ọkùnrin gan kò ìtumọ̀ ìgbésí ayé rẹ̀ gan òye mọ́ nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ tí wọn náà gbénú ilé wọ́n ti bà yé wọn jẹ́ mo béèrè wò gbogbo ẹni ó bá ti fa yẹ́ fún Jésù kò lọ́rùn àpáàdì kò lè rọrùn àpáàdì kankan ńbo ni Ọlọ́run ni Jésù lọ́lọ́run bẹ̀rẹ̀ fi ń fi ìyàwó téèyàn fẹ́ ọkọ téèyàn fẹ́ tí fi ń jọ́ọ̀jì ọ̀run téèyàn lọ ọ̀run lílo èèyàn ọwọ́ salvation èèyàn ló wà gbogbo ẹni ó bá ti fayé rẹ̀ fún Jésù jẹ́wọ́ Jésù Olúwa tó lùgbàlà kò lè rọrùn àpáàdì kò sọ́run àpáàdì kankan tí yẹn ó lọ ohun tí wọn ò lè sọ fún yín lórí pẹpẹ nu àwa láàbọ̀n sọ sálàyé mi ti ń yí ọ èèyàn kan sì jẹ́yàwó kékeré ìyẹn ò túmọ̀ tù sí pé second hand bag ni sọ̀rọ̀ mi ti yí ọ ìwọ gan lè jálá kọ̀kọ́ kó o di second hand kó o di iron condemn kí ọ condemn ẹ padà sórí gunlé bọ́ ọba ṣe bí ọba tó rẹ̀ sí ni ẹ mọ̀ mọ̀ tanra yín jẹ ìgbéyàwó kọ́ lọ́lọ́run ó fi mú wa lọ bóyá a fẹ́ lọ ọ̀run àbá lọ ọ̀run kéèyàn ò mọ̀ níyàwó kó mọ̀ lọ́kọ gan tó bá fa yẹ́ fún Jésù tí yóò sì mọ gbégbé ayé ẹ̀sẹ̀ kò lè rọrùn àpáàdì kẹ́ ẹ lọ wá bí jòkó sí kẹ́ ẹ bá bìrábì náà sí yín lọ rèé jòkó jọ ṣé àwọn tí wọ́n wá rìnrìn àrè tí wọ́n ń ṣe zina tí wọ́n ń ṣe girlfriend side chick káàkiri lẹ́lẹ̀ ṣé àwọn wá ní wọn ò kánà nígbà tá ní ẹ lọ ṣèyàwó ẹ má jẹ́ kí wọ́n mọ wá lóyún ní ìlò omi òjò whoever tó bá lóun ó fi ọ jó fi ọ ń pọ̀ bá dáná rẹ kó o bímọ ẹ wá pariwo ẹ wá ní ẹwọn kánà wọ́n ṣe kinní kan èmi wo ọ̀pọ̀lọpọ̀ yín bíjọba ọ̀run wà lẹ́kùnlélé yín ẹ̀ lédè bẹ́ẹ̀ Ọlọ́run gbọ́ because Ìgbàlà ń gan òye yín ó mẹ́gbẹ́gbẹ̀rún àwọn Christian sisters wọ́n ti lọ sí Islam nígbà tẹ́ sọ pé ọkùnrin tó fi hàn lẹ̀ tóun ti níyàwó míì tiẹ̀ tó ti move on ẹnì bọ́kùnrin wọn ò bá kú wọn ò gbúdọ̀ lọ́kọ míì ọkùnrin náà tóun àtìyàwó ti fira wọn lẹ̀ ẹnì bí wọn ò bá kú wọn ò gbúdọ̀ fẹ́yàwó wọn ò gbúdọ̀ lọ́kọ míì àwọn tí wọ́n sì fẹ́ gbọ́n tọwọ́ tẹsẹ̀ sí gbọ̀n ń tiẹ̀ nígbà tó ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ yìí you don't understand salvation Ìgbàlà ó ju ìgbéyàwó lọ bẹ́ẹ̀ bá ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà kò lè rọrùn àpáàdì ẹ wàá sọ pé nítorí pé ó ti fẹ́yàwó kan nítorí pé ó ti lọ́kọ kan ọ̀run àpáàdì ni ó lọ ṣé wọ́n lọ́mù géètì ọ̀run lọ́wọ́ tọ́mọ sí géètì fún ọ̀tọ́ yẹ wọ́n wọlé àtàntí ọ̀yẹ́ wọ́n wọlé mo béèrè wò dífàsì pé èèyàn kan fẹ́yàwó ó jẹ́ ìyàwó kékeré ìyẹn ò túmọ̀ sí pé second hand bag ni ipò tí kálukú bá tó rẹ̀ sí ni ìwọ ni kọ́ wá bó ṣe ní position tó ọmọ tó dupò ẹ mú tó ò bá dẹ̀ dupò ẹ mú wàhálà ti ẹ nìyẹn ipò téèyàn wà lọ́kùnrin lónìí kò mí ìpépò ńlẹ̀ èèyàn wà lọ́la because life is unpredictable ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ wá lọ ìyẹn pọ̀ kẹ́ ẹ mọ́ lọ́pọ̀ mọ́ heaven kẹ́ ẹ mọ́ lọ́pọ̀ mọ́ spirituality kẹ́ ẹ mọ́ lọ́pọ̀ mọ́ carnality kẹ́ ẹ mọ́ lọ́pọ̀ mọ́ salvation kò jọra wọn. Ìgbàlà dúró lọ́tọ̀ ni ó dúró lọ́tọ̀ ni ó sì ju gbogbo nǹkan lọ. Ìgbéyàwó ayé ń bì ní ó tán sí. Ìgbàlà is eternal. Ṣàlàyé mi ti ń yí ọ. So the fact wípé èèyàn kan frustrate ẹ o kúrò níbẹ̀ o lọ marry síbòmí tó o bá ti ṣe gbàgbọ́ o lè rọrùn àpáàdì tó o bá ti ṣe Jésù o lè rọrùn àpáàdì tí bá ti ṣe pẹ́sẹ̀ lọ́lọ́ ń dá ń bẹ̀ tó ṣe pẹ́ ni wọ́n fi ọ sanwó orí ẹni ṣùlọ́kà ni o lè rọrùn àpáàdì kò bá tó sí nọ́mbà 100. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń feel pé bóyá nítorí wípé ní àwọn tí wọ́n fẹ́ ìyàwó nítorí wípé kò tẹ́yìn lọ́rùn because of your own personal mind or personal thoughts ẹ máa feel pé bóyá àwọn kan tí wọ́n lọ push ara wọn sọ́rùn èèyàn fúnra ọkùnrin tó bá wọn pò ní ìdìyàwó fúnra ẹ̀ ní ó gbéra lọ fẹ́ ìyàwó
Are you understanding me? Ọkùnrin tó sì mọ̀ pé òun ní ìyáálé ńlé tẹ́lẹ̀ kó tó lọ fẹ́yàwó òun lọ́mọ nítorí àgbàlagbà tí bá ń sáré nú ẹ̀kan bí nǹkan ò lè yọ ọmọ ilé nǹkan. So èyí táwa máa fojú sí wọn lára bíi pé wọn ò ní rọ̀run ìwọ ìyáálé ilé gan tó bá fayé ẹ̀ fún Jésù ọ̀run àpáàdì ló máa lọ. Èèyàn jẹ́ ìyáálé èèyàn jẹ́ ìyàwó kọ́ ni passport to heaven. The only singular passport to heaven is salvation. So kẹ́ tó máa lanu gbàgàdà pa àwọn ancestors yín kánà kẹ́ lọ ka bíbélì yín kó yé yín ó lọ́pọ̀lọpọ̀ àwọn pastor ṣe máa ń dùn yín wọ́n láwọn ò lè fẹ́yàwó àwọn ò lè fẹ́yàwó léyàwó àwọn wọ́n dẹ̀ máa dùn yín wọ́n máa fi yín ṣe sex machine àwọn ìyàwó tí wọ́n fẹ́ sílé wọn ló kó ń dùn àwọn gbogbo ẹni tó kọ́ bá ń dùn gbogbo ń tọ́lọ́ ń dá pé kó máa dùn mọ́ èèyàn ṣe ni máa ń dùn wọ o ò lè gbálẹ̀ doctor lọ kó lọ bá medical doctor tí ó bọ́ chẹ́ẹ̀kì ayé ẹ̀ ìgbà tó ooru mú gbogbo èèyàn òtútù ló mú wọ ìgbà tó òtútù mú gbogbo èèyàn ooru ló mú wọ orí pò tí ní malaria nìyẹn ntọ́lọ́run á dá ìpè ní kó máa dùn ìṣe ní máa pain ní máa fà fún wọ ó ti mọ̀ pé ó wà abnormal gbẹ̀ngbà tí ṣèwọ ló ń àfẹ́ẹ̀tì tó ṣe pé ẹni tó ń àfẹ́ẹ̀tì ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ ẹ fẹ́ náà ó ti kú mọ́ lábẹ́ ẹlòmíì tí ẹ ti gbàgbé pọ́kùnrin lòun afẹ́yàwó dé wàá mọ̀ ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ fò ẹ̀ mọ̀ forí fọ́ sílì ẹ̀ mọ̀ lọ́njẹ́ ẹ̀ kánà ekele ìgbàlómẹ́ntò wo rapture bá dé lónìí Jésù gan mọ̀ pé mi àtòǹjọ́ ń lọ ni èmi ìṣẹ́gbẹ́ àwọn ìyá yín tó ti yí ọba yẹn so ògùdẹ̀ sí second hand gbogbo àwọn olóríire tí wọ́n fẹ́ ìyàwó tó ń fẹ́ àzìyàwó kékeré èwo ní second hand bag nínú wọn gbogbo ẹni tó bá pè second hand tí ò bá lè pè é láyọ̀ ń kọ̀ǹdẹ̀mù ó ń gan orí ẹ̀ ò pè é ẹni ó bá pèèyàn kan husband snatcher tó ò bá lè pè kí alẹ́ sọ̀nà ìwọ́gùn ọmọ kan tó ń ṣe ọkùnrin tó bá fẹ́ fi ọ tí ò bá ti lè gbójú gbóyà kó lọ fi ọ hàn nílé kó sì make sure wípé ní òun fi ọ sípò ọ̀bọ̀wọ̀ rọ́bìṣì lójú ẹ̀ máa rí lọ́dọ̀ ìyá àjẹ́ tó ló ń gbé sílé bẹ́ẹ̀ ni mo sọ fún yín bó bá ti ẹ̀jọ́ ẹ̀yàn kan tí ó ṣe pé kinní ni kinní báyìí tèmi wọ́n ti ta lúwa rẹ̀ fún Gistlover wọ́n ti gbé káàkiri gbogbo social media ẹ kóra yín lọ kò sí canality kankan nínú ọ̀rọ̀ pé èèyàn tó ti 45 kó lọ fi ọkọ kó lè bímọ kò sí canality náà yẹn sọ̀rọ̀ mi ti ń yí ẹ tó bá dẹ̀ fi wò pé yẹn ló fẹ́ fi proof spirituality tẹ́ bá fẹ́ jọ Jésù tán ẹ̀ níyàwó ẹ̀ ní lọ́kọ torí Jesus was a celibate Paul náà celibate ni àwọn méjèèjì tí wọ́n sì sọ̀rọ̀ gbéyàwó ni wọ́n níyàwó láyé àràkọsílẹ̀ pọ́n níyàwó sọ̀rọ̀ wá fẹ́ jọ wọ́n yányán ẹ̀ ní mọ níyàwó ẹ̀ ní mọ lọ́kọ Ìgbàlà gan òye yín you don't understand it obìnrin tí Jésù bá pàdé woman Samaritan woman iye ẹ̀mélòó ni Jésù ni ó ti ní ọkọ she became the first evangelist in that town tọ́lọ̀ ọ̀rọ̀ mi ti ń yí ẹbẹ́ yẹn èyí tí wọ́n sọ fún wípé èèyàn tó fẹ́ ó kú ìyẹn tún ṣú lópó àbúrò ẹ̀ ṣú lópó títí títàn méjèèjì fi kú òun fúnra ẹ̀ wá kú ìyàwó ta ni ó jẹ́ lọ́run Jésù ni we don't marry in heaven we will all be like angels so ẹ̀yẹ lọ́rọ̀ lọ́rùn ìgbàlà yín ni kẹ́ ẹ̀ dì mú ilé rẹ ni wọ́n ní kó dupò ẹ mú ọ̀pọ̀lọpọ̀ yẹn frustrate ayé ọkùnrin tán ń bò bá di pé kìíní ọkùnrin mi náà ń frustrate ayé obìnrin àìmọye obìnrin tán ń frustrate obìnrin tọkùnrin ń frustrate ayé rẹ̀ o wàá lè sọ pé bóyá nítorí ìyẹn torí ọ̀run Ọlọ́run ò lé òun ojú ọ sí ọ̀run àpáàdì nítorí pé o gbé ìgbésẹ̀ tí ó fún ayé rẹ̀ ní àlàáfíà ẹlòmíì gan ti sọ salvation ó ti sọ gbàlànù ibi tán ti ń tojú bọlé babaláwo tojú bọlé ó ń ṣègùn kí wọ́n bá fẹ́ yàwó lé babaláwo gan náà ti fẹ́ ó ti ń take advantage wọn nígbà tẹ́ ẹ̀ fúnra yín ní ìsinmi tẹ́ ẹ̀ fira yín lọ́kàn balẹ̀ kò sọ́run àpáàdì kankan fẹ́ ni ọba ti jẹ́wọ́ Jésù lòlúwa tolùgbàlà kẹ́ ẹ yé confuse ara yín káàkiri lẹ́lẹ̀